aláàánú mẹ̀kúnnù ti lọ Muhammadu Buhari máa gbọ́ ọ̀run ṣògo. Onímàgbé kó bá ní ṣèdárò àró onímàlùkò kó bá ní ṣèdárò sùn. Ikú ọ̀sẹ̀ yè tán iye iná fi ń kéde papòdà. Bàbáríà oníwà tútù bí àdàbà ẹlẹ́yinjú ẹ̀nú ààrẹ Nàìjíríà nígbà kẹtẹ́lẹ̀ rí Alhaji Muhammadu Buhari ọ̀nìkọ́lá àjẹpẹ́ àlá. Bàbá rere ikú ní dùn gbogbo rí à. Ọ̀sẹ̀ kan ní lára gógógó. Ṣé ti ìfẹ́ kẹfì ń bá nílò nìkan wí. Àbí ẹ̀rín àtọ̀yàyà kẹfì mi kó ni mọ́ra. Ọmọògùn nìkan jẹun pẹ́lẹ́nu. Ó fọ́nà fún lè jẹ́ báyìí. Ìyàwó ọmọ àti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ló ń ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn rín. Ǹlẹ́ ò Bàbáríà Buhari agunta sọ́lò ìwọ́lajà yìí kọ́ ń pẹ̀lú dò kí gbogbo ọmọge ń yọwọ́ sẹ̀ káwí bí iye ìbàjọ́ kọ ọ́nẹ́ àṣẹjalè ọ́nẹ́ èjìgúnmi apọ́nbẹ́pọ̀rẹ́ ọkùnrin ọ̀làlọ́mẹ́ ọmọ abisujó kọ ìjàkadì kátàkìtì lóru ọ̀fà sùnre o ìpàdé dílálìjẹ náà onídẹ̀ra olùkéde gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Insha Allah muna kyautata masa zato wannan dimbin jama'a haka yanda aka gudanar da sallan janaza a Daura kenan na tsohon shugaban ƙasa janar Muhammadu Buhari. Ubangiji Allah ya ji ɗanshi da rahama.